ilé kéwú Mawlana Sheikh Kamaluddin Al-Adabi tẹ́ ẹ bá sọ yín pé nizamiya ni qabla àti Sheikh Adam wọ́n béèrè lọ́wọ́ yín pé àwọn àwọn onífáwọ́jù awwal sábà kọ́ bí àwọn àwọn onífáwọ́jù thani àwọn àwọn onífáwọ́jù thalis àwọn àwọn onífáwọ́jù rabi ìjẹ́ àkọ́kọ́ àti ìjẹ́ aṣáájú Mawlana Sheikh Kamaluddin Al-Adabi rahmatullahi alayhi kò sí ẹni tó takò kò tó wá sẹ́ni tó lè takò kò sí ẹni tó takò Mawlana Sheikh Kamaluddin Al-Adabi wọ́n ṣáájú Sheikh Adamu dáadáa dálékéwúlẹ̀ kò sí àfáà náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní ọ̀làjú Sheikh Adam wallahi tallahi kò sí fún wọn ọlá tí ń bẹ fún Mawlana Sheikh Adam ẹjá gbé fún Sheikh Adam Sheikh Adam tẹ́rí innahu ata bima lam yati bihi ahadun ìntẹ́nì kankan ò sérí wallahi tallahi ní Sheikh Adam mú wájí kí mo fọlọ́ mo fi búra ìtí ẹnì kankan ò sérí. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Now, jama, kí n tó máa lọ ẹ rí i pé àkọlé program mi tí mo kọ yìí ni pé àìlágbọ́yé ní ìdààmú yín sà wàláì a máa pòwe kan ní ọ̀dọ̀ wa ń lọ níyà yìí òwe yẹn yóò máa jẹ́ mathalun sha'biyyun nítorí pé òwe òní kò dé ibòmíì pàápàá jùlọ nílẹ̀ Yorùbá a máa sọ pé a kì í dàgbà a máa sàwó ètò Yorùbá ti mọ̀ kò mọ́nà ni gbogbo ẹni tí nǹkan ò bá ti yé àfi kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ tẹ́ bá rí pé this person is not understand try to make him understand tó bá já sí pé ẹni òun gẹ́gẹ́ fún rẹ̀ ó ready láti understand ọ̀tọ̀ ní táwọn wí ọ̀tọ̀ ní tẹ́ ń wí ọ̀tọ̀ ní tá à ń sọ ọ̀tọ̀ ní tẹ́ ń sọ ẹ dákun mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo fídíò yìí kí n tó máa bọ́rọ̀ mi lọ bismillah. 1951 tí ọ̀rọ̀ afẹ́dá Markaz ilé ọ̀dún ṣẹlẹ̀ between Sheikh Adam and his very dear friend Sheikh Fidel Salahuddin Apá Òkàkì nínú àwọn bíi ká sọ pé third generation ọmọdé bàbá yẹn torí Sheikh Apá Òkàkì tá à ń sọ bàbá àti ẹ̀gán ọmọdé wà lájàgbà so wọn àti bàbá ẹ̀ ò sì bára wọn lékè so ìdíra máa sọ̀rọ̀ lékè òsàkọ́ fíkì kan máa sọ̀rọ̀ lékè kan tó dálẹ̀ 1952 as space center that is not it's an historical musafa náà dẹ̀fẹ́ mú jáde lẹ́ni ní ọ̀wọ̀ lóńdó ní tí ò ní ṣe àdàbíyà àti Zumrau àti Kamaliya àti àdàbí náà ló ti gbogbo rẹ̀. ẹ dákun jàmbá sẹ́tí wo fídíò yìí mo fi Ọlọ́run mo fi búra nǹkan kan ò yẹ nìyí wàláì mo fa Al-Qur'ani mo fi sẹ́rí ana la a'rifu min qabli mo sì fi Al-Qur'ani al-azim mo fi búra èyí tí mo sọ yẹn fẹ́ parọ́ wallahi la a'rifu ma araftu qattu wallahi al-azim àmọ́ nǹkan kan ò yẹ kí là ń wí kí lẹ̀ ń wí kí là ń sọ kí ni tẹ́ ń sọ ẹ máa tó dàrú mọ́ gbogbo èèyàn lọ etí ẹ̀ tí ìyẹ́ kálukú wọn di sìn kalima nizamiya wallahi ni òye gbogbo wọn di sìn mo fa Al-Qur'ani mo fi búra an-nizamiya kalima ni òye wọn di sìn kò sí ẹni tó tako ìjẹ́ àkọ́kọ́ àti ìjẹ́ aṣáájú Mawlana Sheikh Kamaluddin Al-Adabi rahmatullahi alayhi kò sí ẹni tó tako kò tó wá sẹ́ni tó lè tako kò sí ẹni tó tako Mawlana Sheikh Kamaluddin Al-Adabi wọ́n ṣáájú Sheikh Adamu dáadáa dálékéwúlẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́mọ̀ntẹ́wù bẹ̀rẹ̀ sí ní kharraja nukhbatan mumtaza la nujadilukum fi dhalik kò sẹ́ni tó jádálà yín lérí ẹ̀ innahu kharraja jibalan min al-ilmi wa aqtaban min al-ma'rifa bila shak Sheikh Kamaluddin Al-Adabi aṣáájú ẹni wọ́n jẹ́ fún Mawlana Sheikh Adam ẹni kankan ò jiyàn rẹ̀ ẹjá gbìyànjú ká understand ara wa ọlá tí ń bẹ fún Mawlana Sheikh Kamaluddin Al-Adabi ẹjá gbé fún wọn ọlá tí ń bẹ fún Mawlana Sheikh Adam ẹjá gbé fún Sheikh Adam Sheikh Adam tẹ́rí innahu ata bima lam yati bihi ahadun ìntẹ́nì kankan ò sérí wallahi tallahi ní Sheikh Adam mú wájí kí mo fọlọ́ mo fi búra ìtí ẹnì kankan ò sérí ẹni Sheikh Adam mú wájí kí tí ẹnì kankan ò wá gbáwájú Sheikh Adam ní gbogbo ilẹ̀ Yorùbá yìí wallahi kò sẹ́ni tó gbáwájú wọn kí ni ọ̀rọ̀ tá máa pa fúnra wa ẹ má jẹ́ tàn yín irọ́ ló rọrùn àti túpalẹ̀ jù irọ́ rọrùn àti túpalẹ̀ o ẹ má jà tara wa o nísìn ẹni yìí wọ́n ní lọ́ọ̀yà ni ó ní Fadilatu Sheikh Khidir Apá Òkàgì ó ní bí third generation nínú ọmọ kí Mawlana Sheikh Kamaluddin ni wọ́n jẹ́ nánú la nujadilukum fi dhalik àdísẹ́ Sheikh Kamali qad kharraja jibalan min al-ilmi wa aqtaban min al-ma'rifa la nujadilukum fi dhalik àjádàlà yín lérí yìí lakinna Mawlana Sheikh Adam innahu jaa akhiran wa ata bima lam yati bihi ahadun fi hadhihi al-bilad Sheikh Adam padà wá dé in tí ẹnìkan ò dánwò rí lérí ọ̀nà kakọ́ mọ́ kéwú wallahi Sheikh Adam mọ́ wa mo wá sọ kankan lẹ́ẹ̀kan mo ní kò sí tí ń dàrú mọ́ gbogbo àwọn èèyàn lọ́wọ́ tí ń dàrú mọ́ kálukú lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń já dálà wa lérí al-madrasa an-nizamiyya tó tajọ wípé kalima nizamiyya yẹn ẹni dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ sẹ́yìn irọ́
irọ́ kò sọ̀rọ̀ láti túpalẹ̀ o mo fà lùkúrá ni mo fi búra èyí tí òrújú fún gbogbo ayé ni pé Markazi ó sísà wọ́n dá Markazi lẹ̀ ní 1952 ni wọ́n dá Markazi lẹ̀ 1952 ni wọ́n dá Markazi lẹ̀ kò rújú rárá kò sì dàrú ẹnìkan ò sì ní sọ nǹkankan kẹ́lòmí tó wá sọ nǹkan mi lérí tààsí sí Markazi láti ìjọ tí Markazi ti bẹ̀rẹ̀ ẹ̀dì yìí mú ó dé ní o Markazi táwa sọ yìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní Abẹ́òkúta kó tó di pé padà wá 50 lọ sí ìlú Agége ní Markazi táwa sọ yìí Markazi táwa sọ yìí láti 1952 Fawjul Awwal àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ Fawju Thani Fawju Salis Fawju Rabi Fawju Khamis títí tó fi di 2026 táwa yìí tí ń jẹ́ 74 years lónìí gbogbo ẹ̀ pátápátá ẹ ló ní rẹ́kọ̀dù nínú Markazi ẹ mú lè kéwù mi tó ní jáde tó ṣáájú Markazi tó ní ẹrù rẹ̀ mú jáde because tí ẹ bá ń sọ wípé ilé kéwù Mawlana Sheikh Kamaluddin Al-Adabi tẹ́ ẹ bá ń sọ wípé nìdọ̀míyà ni kọ́bùlà àti Sheikh Adam wọ́n béèrè lọ́wọ́ yín pé àwọn àwọn onífáwùjù Awwal sáà kọ́wọ́ bí àwọn àwọn onífáwùjù Thani àwọn àwọn onífáwùjù Thalis àwọn àwọn onífáwùjù Rabi nínú tí wọ́n bí inú kì í tán síbẹ̀ o kì í tán síbẹ̀ o wàláhì mo fọba tó dá mi mo fi búra ẹ̀yin gangan ẹ̀ rí wípé ẹ̀ ń wá tàmá ni Mawlana Sheikh Kamaluddin Al-Adabi hassasa madrasatahu qabla Sheikh Adam lakinna madrasatahu laysat madrasatan nizamiyya wallahi mo fọlọ́ mo fi búra nígbà náà àmọ́ fọ́dílù ìjà sáájú ìbẹ̀ fún wọn títí dòní tẹ́nìkan ò sí lé sí ìsìkáàrù ọlá náà dédé ọlá tí bá ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan ẹja gbé fún gẹ́gẹ́ bí nǹkan tí mo wá sọ Mawlana Sheikh Adam bàbá tó já sí pé ọlọ́run gẹ́gẹ́ Allahu bi nafsihi huwa alladhi yahdihi ọlọ́run gẹ́gẹ́ òun ni nóòrù làákà Sheikh Adam òun ní sẹ̀sẹ̀ ìdáyà wọn gbogbo nǹkan lọ́lọ́run fi yé Sheikh Adam ìlú fà tó fi já sí pé wọ́n ṣiṣẹ́ lérí gbogbo nǹkan látòkè délẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí Sheikh Adam nìkan làáfà tó dálé kéwúlẹ̀ tó wá kọtíra táwọn ọmọ lékéwù yóò máa lò fún rárá rẹ̀ Sheikh Adam nìkan wàláhì mo fọlọ́run mo fi búra èyí tí ń sọ yìí kì í ṣe pé èyí fi ń tàbùkù ẹnìkan tí ìbá fi ń tàbùkù ẹnìkan kẹ́ ìmẹ́nu Ọlọ́run èyí fi tàbùkù anybody àmọ́ ọlá tí ń bá ń bẹ fún kálukú ẹja gbé fún ọlá tí ń bá ń bẹ fún kálukú ẹja fi tì sọ́dọ̀ rẹ̀ Sheikh Adam nìkan ó ní àfà alladhi assasa madrasatahu wa kataba al-kutuba al-muqarrara li tulabihi Sheikh Adam nìkan kò sí ẹ̀ ń tọ̀ ń ṣáájú ẹ̀ kò tó bá ti sí hatta yawmina hada títí dìsẹ̀ Markazi nìkan onílé kéwú al-Markaz huwa al-madrasa al-wahida allati qamat bi-hifaz ala khutuwati kulli talibin wa harakatihim min bidayati dirasatihim ila nihayatiha Markazi nìkan ni tó já sí pé gbogbo tí ń jẹ́ harakatu ilmiya ọmọlé kéwú yóò wà musajjala mudabbata min bidayati dirasa aw min bidayati at-tadarrusi ila nihayatihi Markazi on la kokon tó kọ bẹ̀rẹ̀ ìwé títí dòní títí dìsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn understand kelma nizamiya tá ń sọ kelma nizamiya tá ń sọ kìí ṣe pa intan fi ń sọ ni wípé Sheikh Adam ló kọ bẹ̀rẹ̀ kádálé kéwúlẹ̀ ó ń pa ń wí àwọn madarisu ń bẹ tó gbájú Markazi kódà yàtọ̀ sí ti bàbá wa Alhaji Àgbà nínú àwọn ilé kí ó tó gbájú Markazi ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n dálẹ̀ before ká tó dá Markazi lẹ̀ nínú àwọn ilé kí ó tó gbájú Markazi ń bẹ n'Íbàdàn tí wọ́n dálẹ̀ before ká tó dá Markazi lẹ̀ lakinna awwala madrasatin nizamiyyatin fi biladi Yorùbá wallahi Markazi awwala madrasatin nizamiyyatin fi biladi Yorùbá wallahi Markazi ìwọ tí ò bá wáyé wá gbọ́n tí Mawlana Sheikh Adam wá sọ nínú tírà wọ̀nyí ìwọ náà lọ lè wo tírà yìí Nizamu Ta'lim al-Arabi lọ lè wá tírà yìí lọ lè wá èyí tí Sheikh Adam wá kàyí wá sọ ilé kéwú tó ní gbogbo ilẹ̀ Yorùbá ilé kéwú tó ní before kí Markazi tó di ní gbogbo ilẹ̀ Yorùbá wá sọ àkọ́kọ́ ni wípé kẹ́ẹ̀ tó lè pele kéwú ní madrasa nizamiyya ẹ gbọ́dọ̀ wá nǹkan mẹ́jọ sí ilé kéwú náà ǹjẹ́ nǹkan mẹ́jọ yìí pé nílé kéwú yìí because àwọn èèyàn béèrè lọ́wọ́ yín o kene kan 1924 ni wọ́n dá súnmọ́ alẹ́ 19 kene wọ́n dá wọ́n béèrè pé àìnà lè mọ́bùnà ayó béèrè o a sọ pé wọ́n dálé nígbà qabla ta'sis Sheikh Adam li Markazi a sọ pé wọ́n dálé o àmọ́ laysati madrasatan nizamiyyatan hada ma naqul nígbà náà ó padà wá di madrasa nizamiyya
lẹ́yìn tí Sheikh Adam ni kì í ṣe síwájú sí Sheikh Adam. Àwọn èèyàn béèrè o kẹ́lẹ́ mọ̀ wípé láti sẹ́ẹ̀tì àkọ́kọ́ lọ́dún tẹ̀ ti dálẹ̀ títí di òní tí ń jẹ́ 2026 yìí ìjẹ́ ní fáìlì wọn nínú ọ́fíìsì. Àwọn èèyàn béèrè o àwọn tí nǹkan bá yé tí wọ́n bá understand èyí tí wọ́n pè ní an-nizamiyya because nizamiyya yẹn ìní dàrú máa wèèyàn lójú kẹ́lẹ́mọ̀ yẹn ìlà fi ṣe yàní ìní wọ́n fi ṣe taqyid fún ọ̀rọ̀ yẹn ta'sisul madrasati an-nizamiyya kẹ́lẹ́mọ̀ nizamiyya yẹn tí wọ́n fi ṣe taqyid fún ìní dàrú máa wèèyàn lójú. Kìí ṣe wípé aṣọ yìí pọ̀pọ̀lọpọ̀ lè kéwú gbáwájú mẹ́ríkàsì aṣọ yíhun fọ́dílù ìjà ṣáájú àti ìjà kọ́kọ́ ń bẹ fún Mawlana Sheikh Kamaluddin al-Adabi wa qad la yujadilu ala dhalika ahadun wa la yunkiru dhalika illa al-munkir ẹnìkan kan ò lè ṣe nǹkan àwọn eléyìí àfẹni ó bá jẹ́ munkiri. Kí wá ló fà tó já sí wípé ọlá àti Sheikh Adam àtúnwá ní fi ti sọ́dọ̀ rẹ̀ kí ló fà? Ìkan nínú àwọn àfà ó ní inna adama ibùdá ila i'tirad aw al-kalam fi ba'd al-mawaqif àìsí àfihàn pé ìgbà tọ̀rọ̀ yìí àìsàfihàn bẹ́ àbí kéèyàn sọ̀rọ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ ààyè tó ti yẹ kéèyàn sọ̀rọ̀ yu'tabaru muwafaqatan dimuniyyatan aw qabulan bil amri ìmọ̀ túmọ̀ yí pé àti wá fákọ̀ wọn lé ní tán sọ ni àbí máa túmọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wọn àti gbà á èyí tó sì dájú ní ká má jẹ́ kí tàrí ká má jò dàrú kí tàn má dàrú ló dáa. Al-Qur'an pàtàkì tí ń jẹ́ tàn gan bó ẹni Mawlana Sheikh Adam ẹni wọ́n ṣe pa ìtàn Mawlana Sheikh Kamaluddin al-Adabi bó ti rí àti bó ti yẹ táwọn wà dé lónìí tó wájá sí pé ìtàn ti Sheikh Adam àwọn máa wá dàrú nítorí kí ọlá tó yẹ kó wà fún wọn torí pé afẹ́sẹ̀ rọ́fdọ̀ ọlá yẹn kò dáa ẹjá bẹ̀rù Ọlọ́run. Sheikh Adam sọ pé nínú nǹkan mẹ́jọ tó gbọdọ̀ pé nílé kéwú tá a fi lè pélé kéwú yẹn ní madrasatan nizamiyya ìwọ kan jáde kọ sọ wípé mẹ́jẹ̀jọ yìí ń bẹ nílé kéwú kan qabla ta'sis Sheikh Adam li markazi síwájú kí Sheikh Adam tó dá markazi lẹ̀ ìwọ jáde kọ sọ lé kéwú tí mẹ́jẹ̀jọ pé sí. Awwalan àkọ́kọ́ ghurfatu dirasa yàrá akẹ́kọ̀ọ́ allati iya tubna fi makanin sahiyyi tí wọ́n kọ sáyè tó tó àyà láfíà li yatamatta'a fiha at-talamiz bil awahi at-taliq àyè tí àwọn ọmọ kéwú tí wọ́n ti máa gbádùn hair fresh atẹ́gùn tó dáa wàdáwò ilẹ̀ káàfin tí wọ́n sì ti máa rí màálẹ̀ tó pé àkọ́kọ́ nù nínú nǹkan mẹ́jọ tó gbọdọ̀ pé sílé ẹ̀kọ́ ká tó lè pè ní ilé ẹ̀kọ́ nizamiyya. Ẹlẹ́ẹ̀kejì tàníyàn kọ́ átòlè mudarrisi ẹgbẹ́ o kọ́ átòlè mudarrisi àwọn olùkọ́ kẹsà akẹ́kọ̀ọ́ olùkọ́ èyí tí tó yàtọ̀ sí gúrúfà dẹ̀rásà o yàrá akẹ́kọ̀ọ́ ibi táwọn ọmọ akẹ́kọ̀ọ́ wà nù àmọ́ kọ́ átù alẹ́ mudarrisi àwọn olùkọ́ inú hall tí ó wà nílé ẹ̀kọ́ tó ṣe pé tébù ẹnì kọ̀ọ̀kan àti tí a rẹ̀ yóò wà mẹ́. Qatul mudarrisina yìí ìwà ń bẹ ìyàmàkánì ó láyé kan yajami'u fihi al-mudarrisun ibẹ̀ làwọn olùkọ́ máa kójọ sí lil istiraha tí wọ́n bá ṣiṣẹ́ ní kíláàsì kan tán wọ́n wá jókòó mẹ́wọ́n sinmi wal i'dadi durusihim wọ́n tún ibẹ̀ náà wọ́n ti palẹ̀ mọ́ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ wastikbali zawarihim iṣẹ́ mi tí wọ́n bá ní tí wọ́n fẹ́ lọ lè pàdé àbí àwọn tí àwọn náà tó bá wọn lálejò tó wá kí wọn ibi tí wọ́n mú wọnú kọ́ átòlè mudarrisi ó gbọ́dọ̀ máa bẹ nílé kí ó tàn pè ní madrasatan nizamiyya ó di méjì. Ẹ máa di àwọn nǹkan tí ń sọ yìí tí wọ́n bá wá fẹ́ sọ wípé Sheikh Adam kọ tiẹ̀ kalẹ̀ ni wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ìpè ǹjẹ́ tí Sheikh Adam sọ yìí ǹjẹ́ bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kọ́lá má bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn kéwú kí wọ́n tó lè pe ilé ẹ̀kọ́ ní western education ó di méjì. Salisan ẹlẹ́kẹta ujiratu nazir awil mudir yàrá tí ó máa jẹ́ ọ́fíìsì ẹni tó jẹ́ headmaster àbí principal àbí proprietor ó gbọ́dọ̀ ní ọ́fíìsì tiẹ̀ ó gbọ́dọ̀ lọ́fíìsì tiẹ̀ lọ́tọ̀. Ìyàmàkánu rahis yàrá yẹn ni ó máa jẹ́ àyè ẹni tó jẹ́ ìlérí alladhi yushrifu ala sayri ta'lim wa tatbiqihi ala qawanin tarbawiyya as-salima ẹni tí ó máa mójútó bẹ́tọ̀ ẹ̀kọ́ tí ń lọ nílé ẹ̀kọ́ náà. Ó máa di mẹ́ta tí mo ka ìwọ sọ lé kéwú náà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí tó ní àwọn nǹkan tí mo kà yìí síwájú kí Sheikh Adam tó dá Amẹ́ríkà sílẹ̀ ní 1952 tí wọ́n fẹnu yẹ̀yẹ́ pé ilé kéwú kàtà dálẹ̀ 1952 tí wọ́n máa sọ̀rọ̀ kẹ́ni ẹ̀ ń ṣe mistake wàláhì ẹ̀ ń ṣe mistake mo fọlọ́ sẹ́yìn aláṣìírí irọ́ ó mà rọrùn àti tú jáde
ìtàn Markaz ò dàrú rí láyé àwọn kan ò ní pé bákan káwọn kan tó pé bá mi nítan Markaz ìtànjọ́ tí wọ́n pilẹ̀ Markaz tí wọ́n dá alẹ́ kò wá lọ́nà méjì lẹ́nu àwọn èèyàn rí bí tí wù kó mọ́ torí bàbá tó ní Muthaqaf kò sí àfáà náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní ọ̀làjú Sheikh Adam kò sí àfáà náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní ọ̀làjú Sheikh Adam wallahi tallahi kò sí Sheikh Adam nìkan ó ní àfáà tó gbé ìtàn rẹ̀ láti kí wọ́n tó bí ó gbé ìtàn gbésí ayé rẹ̀ ó gbé láti kí wọ́n tó bí títí tí wọ́n fi bí títí tó fi kẹ́kọ̀ọ́ títí tó fi dàgbà títí tó fi ní pé òun náà fẹ́ yàwó òun náà bímọ tó fi dálé ẹ̀kọ́ lẹ̀ títí tó fi kú ó wá bá ìtàn náà dé ẹ̀yìn ìgbà tóun bá tó kú tán Sheikh Adam nìkan ni àfáà náà ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí àfáà náà tó ní ọ̀làjú Sheikh Adam so ọ̀rọ̀ lè kí o sàkọ́fí tó wá ń sọ tó fẹnu jábútẹ́ ta ni ẹ̀ntọ̀ òun tí ò bá gba wájú níbi ilé kéwu àsàkọ́fí tó tó ẹni tó ní sàkọ́fà tó tó al-Muthaqaf ẹni mo fi sọ wípé àìlágbòye ní dàmú yìí sá ṣé kí mo fi sá sí ìtìrámà wa tẹ̀kẹ̀rí màláka náà ẹlẹ́kẹ̀ẹ́rin nínú tó gbọdọ̀ wà nílé ẹ̀kọ́ ká tó pè ní madrasa ní sọ̀míyà al-maktaba library iya makasanu likutubi ó níbi tá máa kó àwọn tírà sí allati tu'addu li muraja'ati al-mu'allimina wal muta'allimina fi tawsihi nitaq thaqafatihim fi shatta majalat ayẹyẹ la pèsè kalẹ̀ fáwọn àfá àtàwọn makéwú láti lọ lè máa ka tírà kan lè máa fẹ̀ sí kan lè máa tóbi sí kọ́lá jù wọn lè máa pọ̀ sí Markaz nìkan ẹ ló ní ẹrú ẹ̀ kò sí ilé kí ó tó ní ẹrú ẹ̀ kí wọ́n tó dá Markaz lẹ̀ àníṣe kẹ́lìmà nidhamiyya yẹn ilẹ̀ understand khamisan ẹlẹ́karùn alimarohidu jamu mirhad marohidu ilé tọ̀ ilé yàgbẹ́ ilé àdùàlà ilé wẹ̀ nǹkan mẹ́rin ẹni wọ́n pè ní marohid ilé tọ̀ ilé yàgbẹ́ ilé àdùàlà ilé wẹ̀ ó gbọ́dọ̀ máa bẹ nínú ilé ẹ̀kọ́ tá a pè ní alimadrasa an-nidhamiyya Markaz ni min bidayati ta'sisihi kò sí ilé kí ó tó ní ẹrù rẹ̀ síwájú Markaz ẹlẹ́kẹfà finawul madrasa feed ìyàmọ́lẹ̀ Abu Sibyan táwọn ọmọ kéèkéé tí wọ́n bá jáde ìsẹ̀rá Markaz nìkan òun nílé kéwú tó já sí pé láàárọ̀ wọ́n lùgò àdúà ẹ ṣàdúà ẹ tó ẹ wọlé ẹ kọrin wọlé ni ẹ ti understand tẹ́kùn lùlù ẹ máa tí ń ṣe kéde tí ojú ẹ tó lùlù Markaz nìkan ni tó bá dágò jẹun ẹ lùgò ìsẹ̀rá mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi gbogbo ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ èso àyàfi ilé kéwú ní jáde ìsẹ̀rá qabla li Markaz tí wọ́n lùgò gánà alẹ́ ìsẹ̀rá ilé kéwú ni kò sí ní gbogbo ilẹ̀ Yorùbá Markaz là kọ́kọ́ Markaz là kọ́kọ́ ẹlẹ́keje alimusalla ibùkírun ó wà ní masjidu yẹ́sì yatamarran fi atalamis ala ibada ibi táwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n tó ti máa ṣèjọ́sìn wọn Markaz nílé ilé kéwú àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá tó ṣe pé lahu masjiduhu al-khas Markaz nílé kéwú àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá tí mi bá bẹ̀ wọ́ sọ ẹlẹ́kẹjọ ujratul kidha ya makanu mu'addun litanawuli ta'am khususan idha kanu dakhiliyyin mat'am ilé oúnjẹ Markaz nìkan ó nílé kéwú àkọ́kọ́ tó tún nílé oúnjẹ nínú ọgbà nǹkan mẹ́jẹ̀jọ yìí tí ò bá pé nílé kéwú ẹ lè kọ yada ọkọ̀ lé kéwú yẹn bí nidhamiyya kẹsẹ̀ mujarradu al-julusu ala al-maqa'idi wal kitaba ala sabul kẹsẹ̀ mujarradu eléyìí nìkan èyí nìkan kọ́ oh ya subhanallah because ọ̀pọ̀lọpọ̀ àwọn kan gbọ́ yẹ́ sí bí pé kíní kan àwọn kíní kan náà jókòó lérí àga wọ́n ń kọ́ kíní sójú bọ́ọ̀dù èyí ò nìkan kọ́ ni wọ́n fi ń pè nǹkan ní nidhamiyya hádà máa nàkúrò. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.